Ẹ̀yin ará mi nínú Olúwa, ẹ ṣé o, ẹ kú ìwòyí o, kú ìgbà yìí, ẹ kú àsìkò yìí. A dẹ̀ kú pọ́pọ́ ṣìnṣìn nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin kábíyèsí. Ìròyìn tó tútù wá létí wọ́n ní àná la gbọ́ níùsì yìí mi nǹkan tí wọ́n kàn ní kí n wádìí dáadáa. Kí tó gbé sétí gbọ́ wa mi ò wá mọ ètò bá ṣe gbọ́ o. Wọ́n bá ní torí a lè gbọ́ ká má sọ. Tá a bá sọ fún wa, ẹ ṣe nínà. So àwọn kan máa sọ pé àwa gbébo orin ayọ̀ nǹkan kí nǹkan tó bá ti ń ṣẹlẹ̀. Àwa ò sí nídìí ìbàjẹ́ nǹkan tó bá ti jó òótọ́ la máa ń sọ jáde. Ètí ò dẹ̀ ṣe òótọ́ a ní kí gbogbo yín kẹ́ lọ gbé yẹ̀wò ká wádìí ohun gbogbo. Torí nǹkan tí Bíbélì sọ fún wa nìyẹn. Ó ní ká wádìí ohun gbogbo dájú. Ká wádìí èyí tó jẹ́ òtítọ́ mú nínú ẹ̀. Àti ń wádìí látàná. Wọ́n ní Naomi ti wá sáàfin gẹ́gẹ́ bí ìròyìn tá a gbọ́. Ẹ mọ̀ pé Naomi tó bá lọ léèní á padà tó bá lọ léèní kó má tí ì rí nǹkan ìbínú ni. Ẹ̀bẹ̀ tí gbogbo èèyàn ń bẹ Naomi pé kó jọ kó máa ní sùúrù díẹ̀díẹ̀. Tá bá tún wò náà sùúrù ti Naomi. Sùúrù Naomi tá bá wò síwájú àwò sẹ́yìn tó bá pé èèyàn ló bí ọmọ yẹn tó bá pàwá náà la bí. Torí nǹkan èèyàn fi ọ̀rọ̀ ṣíra ẹ̀ wò ká wá mọ ẹni tí wọ́n ní ká wo nǹkan tó bàtà olúkálukú ló mọ bí sí bàtà ti ń ta àwọn lẹ́sẹ̀. Bẹ́ẹ̀ ni so Naomi ní blame ẹ̀ jù. Pé kí gọgọrọ má gún ni lójú òkè láti yẹ wọ́n ló ti wà láàfin. Pé gbà tó ti padà sáàfin wọ́n lóhun àtàwọn ọmọ ẹ̀ gẹ́gẹ́ bá ṣe gbọ́. Ní wọ́n bá ní wọ́n ní Mary àti ti bẹ̀rẹ̀ àwọn iṣẹ́ ìjàmbá tó ń ṣe lẹ́yìn tó Ọlọ́run tún ta lọ́rẹ. Ọlọ́run ṣàánú ẹ̀rọ ayé báyìí. Wọ́n ní bó ṣe wá di pé wọ́n náà tún ní wọ́n ló lọ ṣe kinní kan pé wọ́n tún ka mọ́ iṣẹ́ ibi tó máa ń ṣiṣẹ́ mọ́ pé oníwọ̀ ò lè fi wá ẹ lẹ̀. Wọ́n náà sọ pé wọ́n rí fọ́tò Tádé ní káwọ̀ níbi tó ti ń ṣe pé wọ́n rí lọ́wọ́ ẹ̀ níbi tó ti ń ṣiṣẹ́ ibi. Bí àṣírí ibẹ̀ yẹn kò wáyé ibẹ̀ tí nǹkan tá a gbọ́ òun ni pé wọ́n ní ó lọ ṣiṣẹ́ ibi tó wọ́n ka mọ́ iṣẹ́ ibi lọ́wọ́ ẹ̀ pẹ̀lú kíní fọ́tò Tádé ní káwọ̀ lọ́wọ́ ẹ̀. Wọ́n ní bí kábíyèsí wá ní Mariam so aṣọ kò tí tán lára ẹ̀. A sọ pé ó ti tán aṣọ yìí kù kí ló ṣẹlẹ̀ kí ni fọ́tò ọmọ ń wá lọ́wọ́ ẹ̀. Gbogbo ìró Mariam ní ibi ní gbogbo ìgbà kí ló dé ó tún ṣe tán Ọlọ́run tún fún lọ́mọ kí ló tún fẹ́ kọ́ Ọlọ́run tún ṣe é fún ẹ gbogbo nǹkan tó fẹ́ Ọlọ́run ṣe fún ẹ. Wọ́n ní Naomi ọjà pátá o ìgbà tí Naomi bá wọn ọ̀bẹ ta wọn ò gbé sórí o kábíyèsí ò gbé sórí o bí kábíyèsí ṣe gbọ́ bó ṣe gbé ti Mariam sórí kí ló dé wọ́n tún fi ẹ́lẹ̀ pé kò ṣèfẹ́nu tún tẹ́fẹ́nu ẹ̀ gbogbo èèyàn ló bá yọ gbogbo ẹ̀ lárí nù íńtánẹ́ẹ̀tì kí ló dé wá dé tó tún dé sáàfin kò tí ì tẹ́ ẹ lọ́rùn ò tí ì wà contented gẹ́gẹ́ bí àwọn èèyàn ṣe ń sọ ó wá di pé fọ́tò Tádé ní káwọ̀ ìṣàárẹ̀ kò síbẹ̀ ṣe lè ṣe kò sọ́nà tẹ́ lè gbà lè gba ipò Tádé ní káwọ̀ kẹgbẹ́ fọmọ yín torí ẹni tàbá lábàlábà ní bàbá Ọlọ́run ló dé èèyàn Tádé ní káwọ̀ bẹ́ẹ̀ ni ẹni tó bá kó orí ẹ̀ níbi ó di dandan ó máa rí ìjà Ọlọ́run. Ìtí Naomi tẹ̀wá ìtọ́lọ́run tó tẹ̀tí wà lẹ́yìn Naomi ń sìn ní pé bí Naomi ṣe wà yẹn àwọn ogun ọ̀run wọ́n ń bẹ pẹ̀lú ẹ̀ àwọn Ọlọ́run fúnra ẹ̀ wọ́n ń bẹ pẹ̀lú ká má ṣe sọ pé àwọn tó wà ní àwọn tó tún ṣe ti wọ́n tún ṣe àwọn tí Naomi ń bọ̀ torí Ọlọ́run ẹ̀dá tó dá gbogbo ohun ayé àtọ̀run òun ni Naomi ń bọ̀ ẹ tún wo àwọn tó tún wà láyé wọ́n tún ń gbèjà Naomi mọ̀ pé ọ̀rọ̀ Naomi ó kọjá àbìkẹ́ ó kọjá bẹ́ẹ̀ ẹ má forí wo erin ẹ má bàa dànù ẹ má bàa tún ká dànù ló bá di pé o wọ́n ní Naomi o pé gbà tí kábíyèsí ti wá rí fọ́tò Mariam pẹ̀lú iṣẹ́ ibi tán ló tún ṣe ní ìtò bímọ yìí o wọ́n ní kí ló wá bí kábíyèsí kí wọ́n ọmọbìnrin kí ló fẹ́ tẹ́ ẹ lọ́rùn láyé kí ló fọ́tò ọmọ òun tún ṣe lọ́wọ́ ẹ̀ kí ló tún fẹ́ tà tún ṣe fún ẹ kí ló fẹ́ kọ́ Ọlọ́run tún ṣe fún ẹ tó ti ṣe fún ẹ ó yí jowó ọmọ yẹn wọ́n ní bí kábíyèsí wọ́n ní bẹ́ẹ̀ pẹ̀lú ìbínú
wọ́n ti ṣe paternity, wọ́n ti ṣe kí wọ́n ti ṣe nǹkan tó sọ pé tí àwọn ààfin fẹ́, ó ti ṣe nǹkan tí àwọn alálẹ̀ fẹ́, ó ti ṣe nǹkan tí kábíyèsí fẹ́, ó ti ṣe nǹkan tí gbogbo èèyàn request kó ṣe paternity ọmọ onílá àjú gbogbo ẹ lọ. Kábíyèsí ni ó yẹ òun ò fẹ́ pé kó ṣe kúrò láàfin, kó ṣe kúrò láàfin wọn kábíyèsí àpé pẹ̀lú sí yẹn kó ṣàjẹ́ kó bọ́ síta láàfin wọ́n ti lè kúrò láàfin gẹ́gẹ́ bá ṣe gbọ́ o. wọ́n ní kó káwọn ọmọ ẹ̀ lọ, wọ́n ní bó ṣe káwọn ọmọ ẹ̀ lọ sí ilẹ̀ ìgbéra nìyẹn. wọ́n ní bó ṣe débẹ̀ gbogbo ìta ń sọ yìí kò sí ìdí onú ọ̀sẹ̀ yìí o, kọ́ tá à ń sọ yìí ìdí ọ̀sẹ̀ yìí náà ni. wọ́n ní bí Mariam ṣe lọ sí ìgbéra gẹ́gẹ́ bá ṣe gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ṣàánú. wọ́n níbi tí Mariam ti sọ pé òun lọ wẹ̀ káàbúrò òun dúró sí kìnìún wọn náà tẹ àwọn ọmọ yẹn ó dàbí pé bébí kọ̀ sí pálọ̀ ó dà máa wo àwọn ọmọ òun ń bọ̀ bí wọ́n ní bí Mariam ṣe lọ wẹ̀ ni bí Mariam ṣe kọ́kọ́ wẹ̀ tán tó bọ́ sí pálọ̀ àwọn ọmọ ọ̀dà tóun tẹ́ sí pálọ̀ gbogbo àtàbúrò ẹ̀ náà nìkan dúkù wọ́n dúró sí pálọ̀ ẹ̀ bóyá ìṣòro táwọn àlejò bá dé kán lè máa rí àwọn bó ṣe máa ń ṣe àwọn kan ṣe máa ń ṣe ni ó nọ́mà bẹ́ẹ̀ pé gẹ́rẹ́ sí Mariam sọ pé kóun lọ wẹ̀ kó tó jáde kò rí ọmọ náà bíbí kò sáà ń bọ̀ lọ àwọn òye gbà ta ló wá ń pè àbúrò ẹ̀ tó wà ní pálọ̀ ń gbọ́ ń bọ̀ lọ ọmọ wà ó dẹ̀ mo fẹ́ bèrè náà ọmọ wà ń pálọ̀ ni mo fi rẹ̀ ń bọ̀ ló lọ ó lóun lọ receive call òun lọ tọ̀ òun lọ ṣe gbá wọn ló bẹ̀rẹ̀ sí ní sọ kásìkà ọmọ wọn ní bí Mariam ṣe wọ́n fẹ́ wọ kan abẹ́ bẹ́ẹ̀dì wọn rí àwọn wọn láwọn ọmọ yẹn disappear bá ṣe gbọ́ àwọn ọmọ ti disappear kí làwọn ọmọ ṣe fẹ́ disappear báwo làwọn ọmọ ṣe fẹ́ disappear níbo ló lọ níbo ló mọ̀ ìwọ ọmọ yìí kó bá wa wọ ọmọ òun ló tún ṣe kinní kan òun ọ̀lẹ́ kò jẹ́ kó tún dúró tọmọ kó tún ṣe kinní ṣé mọ̀ pé tọ́lọ̀ máa ń ṣe ṣe olúwa ló mọ̀. wọ́n ní bí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ bí eré bí àwàdà ọ̀rọ̀ yá àbí nǹkan wọ́n náà ń wá àwọn ọmọ Naomi ò pé wọ́n mẹ́rin tó gbé àwọn Naomi gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọ́n ní àwọn Ìgbìrà kingdom pé wọ́n ti fẹ́ ya wèrè wọ́n dẹ̀ ní kán tó kí kábíyèsí tó ní kí Naomi kí Mariam ẹ má bínú pé slip of tongue pé Mariam kí kábíyèsí tó ní kí Mariam bọ́tà wọ́n láwọn Ìgbìrà wọ́n ti fa ọ̀rọ̀ yìí gan wọ́n bẹ̀bẹ̀ pé wọ́n jẹ́ kí Mariam ayé dúró ní mọ̀ kó ṣe ìbímọ ó ń ṣọ̀mù wọ̀ wọ́n ní kó dúró pé kábíyèsí ní kó yìí máa lọ ná torí kí lè kí nǹkan tó ń ṣẹlẹ̀ at the end of the day wọ́n ní Mariam ṣáà pé tí wọ́n láwọn kingsmen àwọn sí Ìgbìrà wọ́n ti bẹ kábíyèsí tẹ́lẹ̀ pé kábíyèsí gbọ́ wọ́n ní bọ́mọdé ṣe disappear ní ibi tó ń ṣe àwọn ọmọ sí náà rá àwọn ọmọ wọ́n ní túrú àtàánù wọ́n bẹ̀rẹ̀ wọ́n ní Mariam ṣe wá ní Mariam ké tójú ẹ̀fẹ́ ẹ̀yẹ́ bọ̀ wọ́n ló sọ pé kò sí anybody tó máa ṣiṣẹ́ yìí pé Naomi ló máa ṣe Naomi ti kidnap àwọn ọmọ Naomi ti rán àwọn èèyàn kọ́kọ́ kidnap àwọn kí ló kọ Naomi pẹ̀lú triplet ṣé ẹ mọ̀ bó ṣe ṣe ti triplet náà títí tí tó ń pariwo tó bá gbé wọn lè Mariam yìí kan náà ló máa kí ìkan náà àwọn ọmọ Naomi lọ tó ṣe ó mọ gbogbo nǹkan tó ṣe fún Naomi wọ́n ní pé kí ní tiẹ̀ wọ́n ní wọ́n ló ti kàn án sìn gbogbo nǹkan tó lérò pé òun ti ṣe fún Naomi òun ló lérò pé bóyá Naomi ṣe fún kò sí ìtúkọ̀ fún Naomi pẹ̀lú torí Naomi ṣe tọ́ àwọn ọmọ ẹ̀tàn débi kó fẹ́ tọ́ ọmọ ó fẹ́ lọ máa gbé ọmọ ọlọ́mọ ṣe at the end of the day wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pariwo òun máa ṣe gbọ́ òun máa ṣàwo òun máa rí tóun bá rí kankan lára Naomi pé Naomi lè ó ṣiṣẹ́ yìí pé ikú yájẹ̀ sí lọ òun máa ya ọ̀tá mi Naomi wèrè òun máa ṣe kíní bóyá ọ̀tá tiẹ̀ ló máa yá gẹ́gẹ́ bá ṣe gbọ́ at the end of the day wọ́n ní wọ́n ti ra ọmọ yìí wọ́n ló bẹ̀rẹ̀ sí ní pariwo
wọ́n ní ṣe ló wá bẹ̀rẹ̀ sí ní pariwo kábíyèsí kábíyèsí ó ti lé òun síta kí wà àti Mariam kẹ́ lè máa gbádùn kẹ́dẹ̀ lọ́kọ́dọ̀ kó àwọn ọmọ pé ẹ̀yìn ni àjẹkẹ́ lànà ọmọ kú lẹ́nu pé ṣé wọn ò mọ̀ pé kábíyèsí àti Naomi àwọn náà ṣiṣẹ́ yẹn wọ́n mà ní kì í ṣe kékeré nǹkan tá a rárá sọ wẹ́rẹ́wẹ́rẹ́ wọ́n ní Naomi ó fẹ́ ya wèrè àbí Mariam ẹ má bínú wọ́n ní Mariam mo fẹ́ pé ẹ̀ṣá mọ̀ abiyamọ ńkọ́ wọ́n ní bí gbogbo ẹ̀ ṣe rí nìyẹn tó bẹ̀rẹ̀ sí ní wá àwọn ọmọ Mariam ó ṣe mọ̀ pé Naomi ni Mariam tó wá fẹ́ fi ó sẹ̀ kó wá àwọn ọmọ wọ́n láwọn ìgbìrà ní wọ́n ti bẹ kábíyèsí ògbò kó má jẹ́ pé àwọn alálẹ̀ ti wá gbé àwọn ọmọ wọ́n ní wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ lóríṣiríṣi àbáwọn alálẹ̀ ló wá gbá àwọn ọmọ àbáwọn alálẹ̀ ló lọ ṣe gbá àbáwọn alálẹ̀ ló lọ ṣàwo tán rí ọmọ wọ́n ní kó má lọ pé Ògùnjayé wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo nǹkan tá à ń gbọ́dẹ̀ tó bẹ̀rẹ̀ sí ní sọ kàtìkàtì at the end of the day bí Naomi àti kábíyèsí wọ́n ní gbogbo ẹ̀ lọ wọn ò tí ì ra àwọn ọmọ yẹn o wọ́n láwọn ìgbìrà ní bóyá àwọn bí Ògùnjayé tí wọ́n gbé bóyá àwọn kìíní kan tó rán sọ pé Mary àwọn ti sọ pé kò ṣe paternity àwọn ọmọ yẹn wọ́n ní kò ṣe kìíní kò sí tó bá pé o tẹ̀ ṣe paternity àwọn ọmọ yẹn ṣé Ògùnjayé lè sọ pé òun fẹ́ rí jùlọ ìwà gbọmọ àbí àwọn aládẹ̀ wọ́n ní gbogbo ọkàn sọ kàtìkàtì ẹ̀yìn èèyàn wa ohun ojú wa lójú ọ̀rẹ́ bọ́tà gbọ́ nìyẹn mo ní gbègbè sáwọn àwọn olólùfẹ́ mi létí kẹtù gbọ́ bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń lọ ní pálàsì Ọ̀jájá ẹ ṣe gan bẹ ṣe ń tẹ́tí sọ ẹ bá ṣí ẹ̀kẹ́ bá láìkẹ́ tẹ́lẹ̀ bá fi tó kù sí comment section abọ́lọ́hún adájú lórí yẹn Jésù Olúwa wa àmín.